ó mọ̀ ṣe o. Kí ni ká ti pẹ̀rú eléyìí sí? Àwọn ọlọ́pàá Nàìjíríà òun la rí tí wọ́n lu ìjọba Làǹdẹ̀ lálùdojúbolẹ̀ lálùfọ́ lójú. Ẹ̀yin tèmi eléyìí mọ̀ gbẹnu tán. Láìpẹ́ yìí ní bí ọjọ́ bíi 5 sí 6 sẹ́yìn, ó la rí tí ìjọba Làǹdẹ̀ èyí tó dé láti ìlú òyìnbó, èyí tí àwọn ọ̀rẹ́ rẹ̀, àwọn ẹbí, èyí tí wọ́n ń kí káàbọ̀ tí wọ́n sì gbàlù tí wọ́n gbàjó, tí inú wọn dùn láti rí ìjọba Làǹdẹ̀. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé lẹ́yìn ọjọ́ 6 tó dé, òun la rí fídíò kan èyí tó ń lọ káàkiri orí ayélujára lónìí, níbi tí a ti rí èyí tí àwọn ọlọ́pàá èyí tí wọ́n ti lu ìjọba Làǹdẹ̀ tí gbogbo ojú rẹ̀ báyìí tó sì ń bẹ́ ẹ̀jẹ̀ tí ìjọba Làǹdẹ̀ tó ń sunkún, èyí tó ń pariwo wípé díẹ̀ ló kù kí ẹ̀mí òun ó bọ́ kún ó gba ẹ̀mí lẹ́nu òun. Ẹ̀yin tèmi, ẹ̀ṣẹ̀ wo láwa sọ wípé ìjọba Làǹdẹ̀ ó ṣe àwọn ọlọ́pàá Nàìjíríà tí wọ́n fi lù ú ní àlùfọ́ lójú báyìí? Tẹ́ ẹ bá rí gbogbo ara rẹ̀, gbogbo aṣọ tó wọ̀ kìkìdá ẹ̀jẹ̀ ni, gbogbo ojú rẹ̀ àpá ni tí ẹ̀jẹ̀ sì ń tú jáde. Kí wá ní ká pe léyìí? Ṣé ìjọba Làǹdẹ̀ ṣó jalè ni? Ṣó jà àwọn ọlọ́pàá yìí lólè ni? Tó bá tiẹ̀ wá sọ wípé bóyá ó ń lo agídí pẹ̀lú wọn, ṣé ọ̀rọ̀ náà wá fa wípé ká mọ̀ fọ́ra ẹni lójú? Àbẹ́ẹ̀rí eléyìí èyí tá à ń rí ó mọ̀ gbẹnu tán. Ní abẹ́ fídíò èyí tí ìjọba Làǹdẹ̀ èyí tó gbé sí orí ayélujára, ó láti rí i tó ṣàlàyé díẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti àwọn ọlọ́pàá yìí àti àwọn ọ̀rẹ́ rẹ̀ èyí tí wọ́n jọ wà nínú mọ́tò. Ó ṣe ló sọ wípé lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá yìí tó lòun lálùfọ́ lójú tán, ó ní wọ́n tún gba fóònù òun iPhone 16 Pro Max àti owó tó tó $1,200 èyí tí ó jẹ́ ti ẹ̀gbọ́n òun. Ẹ̀yin tèmi, ó ní wọ́n gbà á lọ́wọ́ òun. Kí wá ní ká pe léyìí? Ṣé lára punishment tí àwọn ọlọ́pàá fún ìjọba Làǹdẹ̀ náà ni fóònù tí wọ́n tún gbà lọ́wọ́ rẹ̀ àti owó èyí tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀? Àbí kí ni ká pe léyìí? Eléyìí ti pọ̀ jù o. Kí ló dé? Kí lẹ̀ṣẹ̀ tó ṣe gangan? Nílùú tó lọ́ba tó níjòyè, ẹ wò bí wọ́n ṣe odidi celebrity. Kí wá ló ṣe fún wọn? Kí ni tí ìjọba Làǹdẹ̀ tó gbà lọ́wọ́ àwọn ọlọ́pàá tó fi di wípé wọ́n lù ú nílùú bó ṣe lù ú yìí? Eléyìí ti pọ̀ jù. Ìjọba ọmọ omi wà lẹ́yìn bùtù, omi wà lẹ́yìn bùtù. Ẹ má ti fún olómi sí, ẹ má fún olómi sí. Ẹ má ti fún olómi sí. Ẹ jẹ́ kó mu náà kẹ́yìn àti ẹ̀mú mi náà ká tiẹ̀ kó ohun nǹkan tó ń ṣẹlẹ̀. Omi wà lẹ́yìn bùtù, omi fẹ́ mu mi. Ìjọba ẹ calm down, ìjọba calm down. Ṣé ojú mi torí náà? Ìjọba ẹ jẹ́ ká máa lọ, ẹ jẹ́ ká máa calm down. Ẹ jẹ́ ká lọ make official. Ẹ jẹ́ ká dé station. Ẹ jẹ́ ká dé èrè ajé yẹn. Ọlọ́pàá ni o, èrè ajé. Èrè ajé kò sí wàhálà. Ìjọba. Èrè ajé police station. Ó yá. Ẹ ti ṣiṣẹ́ ṣe o. Olúwa olóyà. Dasórí díẹ̀. Ọlọ́run. Ó yá. Ojú yẹn kọ́. Ojú ẹ má fẹ́. Ìjọba ẹ kọ̀ yẹn. Ẹni tí sọ ẹ filẹ̀. Má domi sí mọ́. Ó yá. Má domi sí mọ́. Ẹ jẹ́ ká máa lọ. Ọlọ́run. Má domi sí mọ́ jọ. Jẹ́ ká máa lọ. Domi. Lójú mẹ́ta ló ojú ọ̀run bàjẹ́. Eléyìí ò bójú mu. Àbẹ́ẹ̀rí ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí. Fídíò ìjọba Làǹdẹ̀ ní lẹ́yìn ìgbà tí wọ́n lù ú tán, ó sì ń pariwo wípé ṣe ni kí wọ́n fún òun lómi. Ó lóun gbé òun kí wọ́n fún òun lómi. Ẹ̀yin tèmi, wọ́n gbé omi jáde fún un. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ omi lé e lórí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe rí fídíò ọ̀hún èyí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, tí ìjọba Làǹdẹ̀ tó sì ń pariwo ìrora. Láì jalè, eléyìí mọ̀ pọ̀ jù o. Nínú fídíò yìí bákan náà, ó la rí àwọn ọ̀rẹ́ Làǹdẹ̀ tí wọ́n sì ń kí tí wọ́n ń sọ fún un pé kó pẹ̀lẹ́.
wọ́n níṣe ni kó gbé ẹjọ́ yìí lọ sí ọ̀dọ̀ àwọn ọlọ́pàá torí pé wọ́n jẹ́ kó yé wa wípé Area J Police Station ó ní àwọn ọlọ́pàá èyí tí wọ́n ṣe ìjọba Làǹdẹ̀ ní ìṣekúṣe yìí tí wọ́n ti wá lẹ́yìn ìgbà tí wọ́n kúrò ní ibi tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà rere, ìjọba Làǹdẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n gba ọ̀dọ̀ àwọn ọlọ́pàá lọ bákan náà, wọ́n sì lọ ṣàlàyé ohun tí àwọn ọlọ́pàá Area J Police Station èyí tí wọ́n ṣe fún ìjọba Làǹdẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rí wípé àrùn ojú ni, kì í ṣe àrùn mú, ẹ̀jẹ̀ ní gbogbo ojú rẹ̀ yìí, apá ní gbogbo ojú rẹ̀ àti ẹ̀jẹ̀ ní gbogbo aṣọ tó wọ̀. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, SP Abímbọ́lá Adébísí èyí tó jẹ́ Police Public Relations Officer ó ti gbọ́ sọ̀rọ̀ yìí, ó sì ti dìde láti wá àwọn ọlọ́pàá èyí tán dánṣẹ́ ibi yìí wò. Ọwọ́ ti tẹ̀ wọ́n o, bẹ́ẹ̀ sì ni wọ́n ti gba ohun ẹnu wọn kalẹ̀. Bí wọ́n ṣe gba ti àwọn ọlọ́pàá ìkàlẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n gba ti ìjọba Làǹdẹ̀ àti àwọn ọ̀rẹ́ rẹ̀ àti àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ náà tó ṣe ojú wọn. Gbogbo wọn pátápátá òun ni wọ́n ti kọ statement kalẹ̀ tí SP Adébísí tó sì jẹ́ ká mọ̀ wípé investigation ó ń lọ lórí ọ̀rọ̀ náà. Àwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ láàrin ìjọba Làǹdẹ̀ àti àwọn ọlọ́pàá yìí gangan tó fi di wípé wọ́n ṣe ìjọba Làǹdẹ̀ bí wọ́n ṣe ṣe èyí tí wọ́n fi lù ú ní àlùfọ́ lójú. Kódà bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, SP Adébísí ṣe ni wọ́n jẹ́ ká mọ̀ wípé gbogbo bí ọ̀rọ̀ náà bá ṣe lọ, wọ́n ní àwọn ò jẹ́ kí àwọn èèyàn ó mọ̀. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìwádìí ń lọ lórí ọ̀rọ̀ náà. Ẹ̀yin tèmi, àbẹ́ẹ̀rí wípé eléyìí gbẹnu tán, kí ni ká ti ṣe léyìí sí, kí tó ní ká tún pe léyìí kó tó di wípé ìjọba Làǹdẹ̀ ó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìlú èbó. Àwọn nǹkan kan náà ṣẹlẹ̀ sí ní àsìkò ìgbà náà lọ́hùn. Ara rẹ̀ ni ìyàwó tí wọ́n gbà ní ọwọ́ rẹ̀, tí wọ́n fi ìyàwó rẹ̀ tí wọ́n fi play truth or dare game. Lẹ́yìn ìgbà náà la tún rí ìjọba Làǹdẹ̀ èyí tó jáde tó ní wọ́n tún ti yàn òun jẹ o. Ó ní ṣe ni wọ́n fi ọ̀rọ̀ ayé òun èyí tó ṣẹlẹ̀ sóun àti ìyàwó rẹ̀ tí wọ́n tó fi ṣe content. Ó lẹ́ni tó fi ọ̀rọ̀ ayé òun ṣe content, ó ní kò sọ fóun, kò jẹ́ kóun ó mọ̀ wípé ìgbésí ayé òun ni wọ́n fẹ́ fi ṣe content. Ẹ̀yin tèmi, lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yìí tún ṣẹlẹ̀, kò pẹ́ sígbà náà òun la tún rí tí ìjọba Làǹdẹ̀ tó pariwo síta wípé àwọn tí wọ́n bò ń ṣe fíìmù tí òun gbéṣẹ́ fún, tí wọ́n bò ń ṣe editing fíìmù òun, ó ní ṣe ni wọ́n kàn gba owó lọ́wọ́ òun o. Ó ní wọn ò ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe, ó ní wọ́n ń yàn òun jẹ. Ẹ̀yin tèmi, oríṣiríṣi òun láti rí èyí tó ṣẹlẹ̀ sí ìjọba Làǹdẹ̀ kó tó di wípé ó lọ sí ìlú èbó. Kí wá lásọ wípé ń ṣe ìjọba Làǹdẹ̀ gangan. Ọ̀rọ̀ rẹ̀ fẹ́ẹ́ dàbí ẹni wípé ó nílò àmójútó. Ọ̀rọ̀ ìjọba Làǹdẹ̀ ó fẹ́ẹ́ dàbí ẹni wípé ó nílò kí àwọn ẹbí rẹ̀ kún ó dìde sí ọ̀rọ̀ rẹ̀. Tí ẹ bá gbàgbé, ìjọba Làǹdẹ̀ yìí bákan náà ni òun la rí wípé ó fẹ́ lọ para rẹ̀ nígbà kan lórí ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ yìí bákan náà. Ẹ̀yin tèmi, àní kí ni ń ṣẹlẹ̀ nínú ayé ìjọba Làǹdẹ̀? Ó wá dé láti ìlú èbó, táì dé láti ìlú èbó báyìí kò tí ì pé ọ̀sẹ̀ kan. Ẹ tún wá wo ohun tó tún ṣẹlẹ̀ sí i láàrin òun àti àwọn ọlọ́pàá tó sì jẹ́ wípé Ọlọ́run ló yọ gẹ́gẹ́ bí nǹkan tó sọ. Ó ní ṣe ni wọ́n fẹ́ gba ẹ̀mí lẹ́nu òun. Ó ní díẹ̀ ló kù. Ó ní òun ò bá ìṣẹ̀lẹ̀ yìí lọ. Eléyìí mọ̀ gbẹnu tán. Ẹ rí wípé tẹ́ ẹ bá rí ojú ìjọba Làǹdẹ̀ nínú fídíò tẹ́rí tó ń kọjá lọ ní orí fọ́nrán mi yìí, inú ojú rẹ̀ gangan òun ni ẹ̀jẹ̀ ti ń dà. Ṣé ká sọ wípé wọ́n gbá nǹkan mọ́ ọ lójú ni? Àbí ká sọ wípé bóyá wọ́n fún un lẹ́sẹ̀ lójú? Àbáwọn igi tí àwọn ọlọ́pàá máa ń gbé dání? Àbí ká sọ wípé di ìbọn òun ni wọ́n fẹ́ fi yọ ojú rẹ̀ bọ́? Eléyìí mọ̀ pọ̀. Kí la sọ wípé ń ṣẹlẹ̀ nínú ayé ìjọba Làǹdẹ̀? Ní tèmi o, èmi fẹ́ rí wípé ìjọba Làǹdẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó nílò àmójútó. Ó nílò kó jáde sí ọ̀rọ̀ rẹ̀. Ó nílò kí àwọn ẹbí, àwọn ọ̀rẹ́ kí wọ́n dìde sí ọ̀rọ̀ ìjọba Làǹdẹ̀ torí wípé gbogbo eléyìí
kò fẹ́ẹ̀ yé mi gbogbo eléyìí ó fẹ́ẹ̀ dà bákan ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o gẹ́gẹ́ bí SP Adébísí Abímbọ́lá bó ṣe sọ wípé àwọn ń ṣe investigation lórí ọ̀rọ̀ yìí wọ́n ní gbogbo bó bá ṣe jẹ́ àwọn ò jẹ́ kí àwọn èèyàn ó mọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àti ìrí ìjọba làǹdẹ ò tí ì jáde láti wá ṣàlàyé in tó ṣẹlẹ̀ ní pàtó gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ṣe ni ìjọba làǹdẹ ó wà ní ilé ìwòsàn tó sì ń gba ìtọ́jú lọ́wọ́lọ́wọ́ báyìí torí wípé kí ni kì í ṣe ìlú kékeré ó ní àwọn ọlọ́pàá yìí èyí tí wọ́n lu ìjọba làǹdẹ ẹ̀yin tèmi àbẹ́ẹ̀rí wípé eléyìí tún lágbára kí ni ká pe gbogbo eléyìí báyìí ṣé iṣẹ́ tó yẹ kí àwọn ọlọ́pàá yìí kí wọ́n mọ̀ ṣe ṣó ni wọ́n ń ṣe yìí eléyìí mọ̀ wá ga àwọn ọlọ́pàá èyí tí àwọn ará ìlú èyí tí wọ́n gbójúlé èyí tí wọ́n gbọ́kànlé wípé wọ́n ò ṣaláàbò fún ẹ̀mí àwọn ẹ̀yin tèmi ọwọ́ wọn wà láti ń bárò àwọn ọ̀wà tá à ń bá lọ́wọ́ wọn yìí ṣé gbogbo eléyìí báyìí ṣó sì bójú mu ṣe tí ìjọba làǹdẹ tó bá tiẹ̀ wá bá wọn lọ agídí àbí ṣé orí bíbẹ́ ṣòun wà ní oògùn orí fífọ́ ni ẹ̀yin náà wò ó ṣé gbogbo orúwà báyìí ṣó bójú mu láwùjọ ẹ̀yin tèmi ọ̀rọ̀ ló délẹ̀ yìí o kí ni tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ yìí gbogbo ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ.